A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wassalatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin, mo kí yín gbogbo ẹ̀yin ọmọ ìyá mi lóbìnrin, mo kí yín ní kíkí ọlá, mo kí yín ní kíkí ọlà, kí tí Ọlọ́run bá mi yọ́nú sí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí ní òwúrọ̀ yìí náà ni ojúṣe ìyàwó sí ọkọ. Kí ni ojúṣe ìyàwó sí ọkọ? Ìyàwó tó já ìwọ ọmọbìnrin tó bá wà ní ọkọ tó já sí wípé o fẹ́ gbádùn ilé ọkọ tó wà. Ọ̀nà tó lè gbà lélẹ̀ tí ò fi ní síjà, tí ò ní sí wàhálà láàrin ìwọ àti ọkọ. Àkọ́kọ́ ń bẹ, ǹjẹ́ ìwọ obìnrin tó wà nílé ọkọ, ǹjẹ́ o ní ìmọ́tótó bí? Ǹjẹ́ o ní ìmọ́tótó? Ṣé aṣọ ọkọ ṣé ò ń fọ̀ lásìkò? Ṣé iná dídá ṣé ó ń lọ déédéé lásìkò? Oúnjẹ tó ń sè fún ọkọ báwo ló ṣe rí? Ṣé magí dùn ni àbó kù díẹ̀ káàtó? Ṣé iyọ̀ dùn ni àbí báwo ló ṣe fi sí tó? Ẹ jẹ́ ká bira wa. Àwọn nǹkan míì wà tá bá wo ayé òde yìí nísìnyí lásìkò tá wà yìí nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin míì tó pé wọn ò sí ní ọkọ. Kí ló fa sábàbí nǹkan yìí? Òun náà ni wípé àìgbọ́ra ẹni yé, àìlè ní sùúrù fúnra wa. Lódodo àwọn nǹkan míì wà tó já sí wípé ọkùnrin wọ́n máa ń nífẹ̀ẹ́ sí lára àwọn obìnrin. Àkọ́kọ́ ń bẹ òun náà ni wípé obìnrin tó bá ní ìmọ́tótó tó sì mú ara mú dáadáa, irú obìnrin bẹ́ẹ̀ ọkọ ẹ̀ tí irú ọkọ bá ń wo irú obìnrin bẹ́ẹ̀ yóò mọ nífẹ̀ẹ́ rẹ̀ sí ni. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tí irú obìnrin bẹ́ẹ̀ bá mọná dá tó mọ bẹ́ẹ̀ sè. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé ìwọ obìnrin, ǹjẹ́ tó bá fẹ́ jáde kúrò lé, ǹjẹ́ ò ń dágbére fún ọkọ bí? Ṣé tí ọkọ ẹ bá jáde lọ, ṣébi tó fi ẹ́ sí ló máa ń bá ẹ? Irú àwọn nǹkan báyìí ló yẹ kí àwa ìyàwó ilé ká ṣọ́. Nítorí wípé àwọn Yorùbá ní tí ò bá nídìí obìnrin òun jẹ́ kúmólú. Tó bá ṣàkíyèsí wípé inú ọkọ ẹ ò dùn sí ẹ, ìwọ náà pé àárọ̀ àti ọ̀dọ̀fin inú ẹ kó wòye sí wípé kí ni nǹkan tó lè farú àwọn nǹkan báyìí tó fi lè fà á kí ọkọ mi kó fi máa bínú sí mi. Ǹjẹ́ ò ń dáná lásìkò? Ǹjẹ́ àwọn ọmọ ò ń tọ́jú wọn? Àwọn obìnrin míì tilẹ̀ wà ọmọ ọdún 3 tí ò tí tó ẹnu fọ̀ fúnra ẹ̀. Ó máa gbé búrọ́ọ̀ṣì fún ni pé yá lọ́fọ́nú fúnra ẹ̀ má pa mí. Ó wáyé tèmi náà wáyé ti tèmi ni. Irú àwọn nǹkan báyìí kò dáa fún àwọn obìnrin láti máa ṣe. Ẹ má jẹ́ ká máa rojú. Tí àwọn ẹbí ọkọ bá wá, ẹ jẹ́ ká ṣèkẹ́ wọn, ká ṣègẹ̀ wọn, ká pọ́n wọn lé. Kò wá ṣàwọn ẹbí ọkọ nìkan o, àwọn àlejò. Bí bóyá àwọn àlejò wá ọkọ wá, ẹ má jẹ́ ká máa kanra mọ́ wọn. Gbogbo àwọn nǹkan báyìí ni àwọn ọkọ náà máa ń rí lára obìnrin. Ọkùnrin máa ń rí lára obìnrin tó fi máa ń nífẹ̀ẹ́ obìnrin. Látàrí ìmọ́tótó àti ìwà dáadáa, ìwà ìtẹríba. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì wà tó já sí wípé tó bá ti ní chẹ́ńjì kékeré kan lọ́wọ́, ọkọ ò ní jọ lójúmọ́. Àbí tó já sí wípé tí nǹkan owó bá pọ̀ díẹ̀ lọ́wọ́ ọkọ, bóyá ọkọ kò ságbára láti fi owó lẹ́nu ilé, á wá di wípé kò ní gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu mọ́. A máa wá sọ wípé ṣé ọkọ nìwọ yìí àbọ́kọ́? Irú kan báyìí kò yẹ. Olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. Tí ò bá sí lọ́wọ́ ọkọ, ẹ̀tọ́ ni fóbìnrin láti kó ran ọkọ lọ́wọ́, ẹ̀tọ́ náà sì ni fọ́kùnrin láti pé kó ran ìyàwó ẹ̀ lọ́wọ́. Nítorí wípé Ọlọ́run ọba tó so wá pọ̀ láti ranra wa lọ́wọ́ ni Ọlọ́run ọba ṣe so wá pọ̀. Tí ìgbà míì tí ọkọ bá ń bá ọmọ wí, tí bàbá bá ń bá ọmọ wí, kò lẹ́tọ̀ọ́ fún ìyá láti wípé kó máa gbè sẹ́yìn ọmọ wípé irú nǹkan báyìí ó kù díẹ̀ káàtó lójú ọmọ. Tó bá tiẹ̀ jẹ́ sí wípé
nínà tí bàbá ń na ọmọ ó pọ̀ lápọ̀jù. tó bá fẹ́ ṣe àtúnṣe wàá sọ nígbà tó jẹ́ wípé kò ní sí ọmọ lórí ìjókòó, nítorí téèyàn bá ń sọ irú nǹkan báyẹn lójú ọmọ ó máa ń sọ ọmọ míì di aláìgbọràn. àwọn ojúṣe àwọn obìnrin nílé ọkọ ó pọ̀ lóríṣiríṣi. tí ò bá fẹ́ kí ọkọ ẹ̀ kó wo ìta, lọ ní ìmọ́tótó kó o sì mọ oúnjẹ sè. ṣe ẹ̀tọ́ tó bá yẹ kó o ṣe fún ọkọ lásìkò tó bá yẹ. tọkọ bá béèrè fún ẹ̀tọ́ ẹ̀, gbìyànjú láti pé kó o ṣe é fún, nítorí tó bá ṣe é fún àwọn kan wà ń ta tó ń rẹ́dì láti ṣe nǹkan náà fún. ẹ lọ ní ìtẹríba pẹ̀lú ìnítẹ́lọ́rùn, nítorí náà àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú rẹ̀ á di odindi. ẹ̀yin ìyàwó ilé, ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká fi sí ọwọ́ òsì wa ká má fi jẹun. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.